ọmọ Nàìjíríà ẹ ǹlẹ́ o ẹ mà kú oríire wọ́n lónìí ló pé ọdún kan tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé ọ̀rọ̀ tó kọ́kọ́ jáde lẹ́nu wọn tẹ́ ẹ̀ bá gbàgbé ni pé àwọn yọ subsidy kúrò lórí epo apàtẹ́wọ́ inú wa dùn kí wọ́n sì tó kú òǹbí ẹ ti búra fún ẹ tán epo tí wọ́n epo tó wà nù kòtò nígbà tí bàbá kéde páwọn yọ subsidy inú bí epo èyí tó ti wà nù kòtò tẹ́lẹ̀ ó wọ́n wá fúnra rẹ̀ pé no ó yá máa wọ́n lọ. ọ̀rọ̀ ti dójú ẹ̀ o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti dójú ọ̀gbagadè torí gbogbo bí awuyewuye bí nǹkan ṣe ń lọ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ gbogbo wa la mọ̀ Alhaji Oríyọmí Hamzat ìyẹn olórí oko níléeṣẹ́ Àgídìgbò FM ìyẹn Gbẹnusí Mike FM bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lóṣìṣì tẹ́pọ̀ ilẹ̀ kún pàápàá lórí olórí ààrẹ Nàìjíríà lẹ́yìn ọdún kan wọn lórí àlééfà gbogbo ohun tó ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation bẹ́ẹ̀ ni wípé tá a bá fẹ́ gba Yorùbá Nation àwọn tó yẹ ká ṣe ká tó gba Yorùbá Nation bí Biafra bá fẹ́ lọ ohun tó yẹ kí Biafra ṣe kó tó di pé Biafra máa lọ pàápàá wọ́n tún wá ránṣẹ́ sáwọn olórí ní Nàìjíríà àtẹgbẹ́ APC o àtẹgbẹ́ PDP o àti ti Labour Party bẹ́ẹ̀ ni wọ́n wá ránṣẹ́ sáwọn olórí ilẹ̀ Yorùbá pàápàá ọ̀rọ̀ kì í sínú fídíò yìí o ẹ̀yin iṣẹ́ àwọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ́ kájọ fi tí gbọ́ ìyàwó ọ̀rọ̀ lẹ́nu Alhaji Dr. Oríyọmí Hamzat ó yá Alhaji ẹgbọ́n sókè. mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yìí mo wá fẹ́ fún yín láwọn ẹsẹ̀ kan kẹ́ ẹ bá mi ṣe. kẹ́ ẹ bá mọ àwọn group page sí ẹgbẹ́ òṣèlú APC ẹ bá ń sẹ́ndì ẹ̀ sí wọn. Tẹ́ ẹ bá mọ group page ẹgbẹ́ òṣèlú PDP ẹ bá ń sẹ́ndì ẹ̀ sí wọn. Tẹ́ ẹ bá mọ group pages ẹgbẹ́ òṣèlú Labour Party ẹ bá ń sẹ́ndì ẹ̀ sí wọn ẹgbẹ́ òṣèlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo ní ìdí lónìí ìyìn ní ìdíjú mẹ́ta ń lọ. Ká tún sọ̀rọ̀ etí ara ìlú ẹ nínú. Ẹ jọ̀ọ́ ẹ bá ń kọ́pì líǹkì bẹ́ẹ̀ bá wà nínú gúrùpù wọn bóyá WhatsApp tàbí Facebook tàbí Instagram tàbí TikTok anywhere tẹ́ bá wà nínú gúrùpù ẹgbẹ́ òṣèlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn be it state, national or local government, please do me that favour help me share this particular program to their pages. I want to talk. I need to talk. Today, I want to say something. The life of no impact is a life of no value.
life of no value. Ẹ bá mi ṣe ààrẹ torí Ọlọ́run mo fẹ́ bá gbogbo wọn sọ̀rọ̀ sẹ́wọ̀n kí mi gan fẹ́ bára mi náà sọ̀rọ̀ èmi gan wà nú ẹ tí ó bára mi sọ̀rọ̀ ẹ tó bá mọ̀ mí dáadáa ó mọ̀ pé tí mo bá ṣẹ́ra mi máa búra mi tèmi náà bá ṣe tó kù díẹ̀ káàtó máa jára mi pàṣán ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ǹlẹ́ o ẹ mọ̀ kú oríire wọ́n lónìí ló pé ọdún kan tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ẹ pé ọ̀rọ̀ tó kọ́kọ́ jáde lẹ́nu wọn tẹ́ ẹ̀ bá gbàgbé ni pé àwọn yọ sọ́bsidì kúrò lórí epo apàtẹ́wọ́ inú wa dùn kí wọ́n sì tó kú òǹbí ẹ ti búra fún ẹ tán epo tí wọ́n epo tó wà nù kòtò nígbà tí bàbá kéde páwọn yọ sọ́bsidì inú bí epo èyí tó ti wà nù kòtò tẹ́lẹ̀ ó wọ́n wá fúnra rẹ̀ pé no ó yá máa wọ́n lọ epo bẹ̀rẹ̀ sí ní wọ́n bàbá ti pọ́dún kan lónìí tí wọ́n di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí èmi ló kàn tó padà kàn wọ́n tí Ọlọ́run mú àlá wọn wá sí ìmúṣẹ tínú ọmọ Yorùbá ń dùn tọmọ Haúsá ń dunnú tọmọ Ìgbò ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ àwọn apá kan ni o ẹ ń gbà pé gbogbo inú ọmọ Yorùbá kọ́ ló dùn o gbogbo Haúsá kọ́ ló dunnú o gbogbo Ìgbò náà kọ́ ló yọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n torí pé bàbá ní majority nínú kéde ìbò tí wọ́n kéde quote inú ìbò tí wọ́n kéde bàbá dàrẹ àwọn tí ó lọ lé ẹjọ́ ẹjọ́ yẹn ò tiẹ̀ pẹ́ títí tí wọ́n fi yanjú ẹ̀ Àtíkù jókòó jẹ́ Òbí sì gbé ìgbìmọ̀ rẹ̀ kalẹ̀ wọ́n ń sọ ètò ìjọba ibo ní lọ ẹ̀yin ọmọ Nàìjíríà ìlú yìí ìlú bàbá wa ni bí Yorùbá ò bá tiẹ̀ lọ lọ́la àjọ wà lónìí ni ṣe bí tí ó bá kù ń bì í tí ó bá bàjẹ́ tá a bá fi lọ làákù lọ ìtí èèyàn bá sì fẹ́ ó bàjẹ́ kò sọ́gbẹ́ kan tí èèyàn ọ̀dà sí ju kéèyàn ó mójútó lọ ṣé ẹ gbàgbé bí Ìgbò ọba lọ lọ́la Biafra bí wọ́n bá lọ lọ́la lónìí a sì jọ wà ń bẹ̀ ni ìtí èèyàn bá sì tó bá sì kú ńlẹ̀ iná láàpín bá a bá fẹ́ pín kí náà wà á ba gbogbo ẹ̀jẹ̀ sí ká tó pín tá a bá fẹ́ pín tá a bá sì tún pín mọ́ náà kí náà bá gbogbo ẹ̀jẹ̀ sí ojúṣe wa ni ká kọ́kọ́ mójútó ohun tó wà ńlẹ̀ ẹ dákun pínpín tá à ń sọ yìí tẹ́mi bá ti lọ bọ́ba tó ní mí kó tó di pé ẹ pín kọ́ tí bá ní ọ̀pẹ tó gbà náà tọ́dà àárọ̀ látọ̀ ẹ pín kọ́ ṣé kábàá jẹ́ kó tó dìgbà náà nígbà tá a mọ̀ tó ẹ pọ́lọ̀ nìkan ló mọ̀ lóòótọ́ ni Yorùbá ń gbìyànjú wọn láwọn ń lọ ìgbìyànjú yẹn wọ́n lè mọ ṣe bíi pé yóò ṣẹlẹ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wà nínú wọn tó yẹ pé wọ́n ń rò pé tí ò bá tiẹ̀ ṣẹlẹ̀ lójú àwọn fẹ́ kópa títàn ọmọ sọ́npa àwọn títí láì pé àwọn náà kópa rí ó lè jẹ́ pé ìgbésẹ̀ táwọn gbé ń sìn ìní oògùn táwọn ń béèrè ó wá gbogbo àwọn tí wọ́n sì ń béèrè àpín kọ́ ló fẹ́ pín o ọ̀pọ̀lọpọ̀ nù wọ́n fẹ́ rere Nàìjíríà ìgbà àwọn wojúwojú tí wọn ò rí rere ìní wọ́n sọ̀rọ̀ pínpín bẹ́ẹ̀ ni rere là ń fẹ́ bá a kú jẹ́ Yorùbá ìjẹ́ Yorùbá kọ́ ni ó mú àwa àlìjẹ́nnà nǹkan ni ó gbé àwọ paradísè iṣẹ́ ọwọ́ kó wa ni bá a jẹ́ Ìgbò ìjẹ́ Ìgbò kọ́ ni ó gbé àwọ àlìjẹ́nnà iṣẹ́ ọwọ́ kó wa ni bá a jẹ́ Haúsá ìjà Haúsá kọ́ ni ó gbé àwọ àlìjẹ́nnà tí ó gbé àwọ paradísè iṣẹ́ ọwọ́ kó wa ni tá a bá wá kú ní Nàìjíríà tá a lọ Yorùbá pẹ̀lú iṣẹ́ ẹbí wa ṣé iṣẹ́ ẹbí ìní ọ̀jẹ́ Nàìjíríà ó dáa ní àbókọ Nàìjíríà tí ń jẹ́ kí ló dé tá a kúkú gbìyànjú ká mọ̀ pera wa padà tá a bá fẹ́ wọgbó ìta sì ń jà fún náà ká mú lọ́wọ́ ẹni tí ń jà fún pòun fẹ́ lọ ẹni tí ń jà fún restructuring regional government
àtàwa kan tá a dúró lórí pé èyí tẹ́ ẹ rí ẹ ṣe kí aráàlú mẹ̀kúnnù kí wọ́n ṣàyè jìyà mọ́ lọ́wọ́ ẹ̀yin olóṣèlú. ìbéèrè mi wá rèé o Tinubu pọ́dún kan tó gbàjọba o ẹ̀yin APC nípínlẹ̀ Ọ̀yọ́ APC nípínlẹ̀ Èkó APC nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Kwara Edo Delta o gbogbo Nàìjíríà ilẹ̀ Ìgbò ilẹ̀ Haúsá tẹ́ ẹ ń ṣèjọba tí wọ́n ti yàn sípò mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun o ẹ ṣiṣẹ́ o ẹ gbìyànjú o ṣùgbọ́n àwọn olóṣèlú ẹgbẹ́ yín tí wọ́n sínú ẹgbẹ́ yín lélẹ̀ ṣe nǹkan kan nítorí pé ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà wọ́n lè wo gbogbo tẹ́ ẹ ṣe láti bẹ̀rẹ̀ dópin gẹ́gẹ́ bí aburú èmi ó ràn yín lọ́wọ́ oje oníkọ́ni òṣìṣẹ́ ìjọba ti ń jìyà pẹ̀lú owó kékeré tí ò tó nǹkan kan ká máa kọ́ wọn lólè látara ká máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó sì jẹ́ pé àwọn ni wọ́n máa kọwọ́ bọ̀wé owó ńláńlá tí àwọn kan ń gbà òṣìṣẹ́ ìjọba ló ń ṣe voucher tó lóṣèlú fi ń gbowó àwọn náà ń prepare owó wọn àwọn wọn sì mọ iye táwọn ń gbà bó ṣe kéré tó òṣìṣẹ́ ìjọba ní prepare owó ẹni tọkànjó lóṣèlú tó wá tíjọba tó ń sanwó fún lọ gbogbo ọkọ̀ tí wọ́n ní kó máa gbé lọ́wọ́ rẹ́kọ̀dù òṣìṣẹ́ ìjọba mélòó lòṣìṣẹ́ ìjọba gbé lọ ńbẹ̀ ẹni tó sinra rẹ̀ fọ́dún mẹ́rin tó lòún sìn wá ẹni ọmọ gbowó títí ayé owó rẹ̀ wá times ẹgbẹ̀lẹ́gbẹ̀ iye tí ẹni tó sìn wá fún 35 years tí ó gbà tó bá kó òǹdíṣẹ́ lọ òní kọ́ ló ti bẹ̀rẹ̀ APC kọ́ ló bẹ̀rẹ̀ rẹ̀ ìjọba Tinubu kọ́ ló bẹ̀rẹ̀ rẹ̀ tó ń gbà tí èsì ẹ̀yìn lẹ bẹ̀rẹ̀ rẹ̀ àní ẹ má bá wa tún ṣe gbogbo tẹ́ ẹ rí pé ọ̀dà tẹ́ ẹ fi wá náà nì ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ọ̀tá ẹgbẹ́ òṣèlú APC wọn ò ní ẹgbẹ́ yín ọ̀dà gbogbo ọ̀ràn tẹ́gbẹ́ tí wọn náà dálẹ̀ kẹ́ ẹ tó dé wọn ò dìrú ẹgbẹ́ yín lórí ni tó sì lè jẹ́ kẹ́ ẹ máa ru ọ̀ràn yẹn lọ ni pé kẹ́ ẹ mọ̀ tiẹ̀ wá nǹkan kan tàtúnṣe nínú tó bàjẹ́ kẹ́ ẹ tó dé tó rádéhùn àtúnṣe lẹ́sẹ̀ fún wa Ọlọ́run ọba yín ṣe o ẹ̀ẹ́rà àtúnṣe ṣe o ẹ̀ẹ́rà àtúnṣe ṣe o ẹ̀ẹ́rà àtúnṣe ṣe o àwọn òṣìṣẹ́ ìjọba ní ṣiṣẹ́ olóṣèlú ní jẹ́ o àwọn aráàlú náà ń dààmú olóṣèlú ní jẹ́ o ẹ̀ẹ́rà àtúnṣe ṣe o èmi rí pé ẹ ṣe dáadáa o inú dáadáa tẹ́ ẹ ṣe ìnìtọ̀ autonomy tẹ́lẹ̀ fún local government ẹ ṣe dáadáa nínú ọ̀rọ̀ economy wa adìẹ ńláàgùn ìyẹn ni ò tí ì jẹ́ àárí ẹ̀ ń gbìyànjú o lórí ọ̀rọ̀ dọ́là yóò lòkè lónìí yóò lọlẹ̀ lọ́la ẹ̀yìn sàtì ẹ̀ kojú ẹ̀ náà pé ẹ máa mú wálẹ̀ ẹ gbìyànjú ẹ ṣe dáadáa iná rẹ tó ti sọ̀rọ̀ state police yẹn ọlọ́pàá ìpínlẹ̀ ẹ ń ṣe dáadáa ẹ ń gbìyànjú ó dàbí pé ẹ ń rí tán go through pápá yín ò ti ẹ̀ka tán bẹ́ẹ̀ bá wá tẹ̀síwájú láti máa gbìyànjú bẹ́ẹ̀ yẹn ọdún kan lẹ́wà ń bẹ̀ ọdún kan ló pé lónìí lódodo lẹ́sà àwọn àdéhùn kan fún wa pé yóò ti ṣẹlẹ̀ kẹ́ ẹ tó pọ́dún kan tẹ́ ẹ̀ tí ì rí mú ṣẹ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá rẹ̀wẹ̀sì tẹ́ ẹ tẹ̀síwájú nínú ìgbésẹ̀ tẹ́ ẹ ń gbé mo nígbàgbọ́ pé ẹ padà ṣe ju àdéhùn tẹ́ ẹ ṣe fún wa gan lọ ẹ ṣàṣeyọrí jù bẹ́ẹ̀ lọ ẹ dẹ̀ ṣàṣeyọrí lágbára Ọlọ́run ara àdéhùn tẹ́ autonomy náà ẹ jẹ́ ó ṣeé ṣe o refinery tẹ́ ń bá wa sọ ẹ jẹ́ ó ṣeé ṣe o àwọn hospital wa ẹ tí ì náwó sí ẹ bá náwó sí o àwọn ọmọ tí ń kàwé tí ò ríṣẹ́ yìí tí yunifásitì ń pọ̀ lójoojúmọ́ tí ò ṣiṣẹ́ yìí ẹ bá wá nǹkan ṣe sí o iná mọ̀nàmọ́ná wọ́n ti ń kùnà ń bẹ̀ kẹ́ tó dé ẹ̀yin náà ń kùnà lọ́wọ́ báyìí ẹ̀ tí ì láṣeyọrí kankan ṣe lórí iná mọ̀nàmọ́ná yìí tá a jọ ń lò ṣùgbọ́n àṣeyọrí tẹ́ ẹ ṣe tó lágbára nípa iná mọ̀nàmọ́ná ni pé ẹrù tíjọba àpapọ̀ dárù lórí iná mọ̀nàmọ́ná ẹ ti pé káàkiri ìpínlẹ̀ pé àwọn ìpínlẹ̀ náà ni àwọn náà lè ṣe iná mọ̀nàmọ́ná tí wọ́n kí wọ́n máa pín ìyẹn ti kú òdìbí ìjọba àpapọ̀ ní fún wa náà ìyẹn ti kú òǹbẹ káwọn ìpínlẹ̀ náà sàn sọ wọn gírí kí wọ́n bá wa ṣe ẹ ṣe àdúpẹ́ o torọ́pọ̀lọpọ̀ lè mọ̀ rí tẹ́ ń ṣe ọ̀tá ẹni ìkódù ọ̀yà nítorí ọ̀pá wọn lọ́pọ̀ yàjínwín nìkan báyìí náà ni àárín tẹ́ ẹ ṣe ẹ̀ ń gbìyànjú mo wá fẹ́ kẹ́ ẹ tún bá wa wò kán ṣe sà ọ̀rọ̀ rìfáínárì yẹn lágbára o ó lágbára gan-an ọ̀rọ̀ ẹ̀dẹ̀ tó ti ṣe àwọn ọmọ tí ń wọ skul
ẹni wọ́n bá wa mọ́ fún wọn ní owó yá ẹ̀tún ṣeun náà owó bottleneck ibẹ̀ ẹ̀ sáà máa bá wa tú díẹ̀díẹ̀ kọ́ mọ́ rọrùn ẹ̀yin náà ògùnlé ayọ̀ ẹ ṣé àdúpẹ́ o ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ tí wọ́n láwọn ò ní tú ọ̀wé kánná lọ́rùn local government yìí ẹ̀yin náà ni ẹ bá wa bẹ̀ wọ́n ọlọ́run bá yín yanjú ẹ̀ ẹ bá bára yín sọ̀rọ̀ bí ẹ ti sọ̀rọ̀ ìyún bá òun lọ́lọ́dún kan dé akíyín o a lè sọ tẹ́ ẹ ṣe tán a sì lè sọ bí ẹ kù sí tán ẹ̀yin kí mo wá bá sọ̀rọ̀ lónìí gan àwọn èèyàn mi ni mo wá bá sọ̀rọ̀ èèyàn aráàlú ẹ̀yin ẹgbẹ́ òṣèlú PDP APC tẹ́ ń sọ òkò mọ́ ọmọ ìyá ayé torí pé Tinubu fẹ́ ṣèjọba ẹ̀yin tẹ́ ẹ jọjọ́ rẹ̀ tẹ́ ẹ jọ ń ṣe é bọ̀ láti kékeré tẹ́ ẹ ti ranra yín lọ́wọ́ rí tẹ́ ẹ jọ ṣe kékeré dàgbà tẹ́ ẹ jọ kàwé tẹ́ ẹ mú ṣọ́ọ̀pù tira yín tẹ́ ẹ ń ṣépè fọmọ ara yín torí pé Tinubu fẹ́ ṣe ààrẹ tẹ́ ẹ ti sọ̀rọ̀ ẹ̀yin dọ̀tá torí pé Tinubu ọ̀dà rẹ̀ ṣe ẹ ti wá di bílíọ̀nìà báyìí o sógun ayé yìí ti ṣẹ́ Tinubu ti dàrẹ́ ó ti lọ ọdún kan báyìí tó bá tún lọ́dún méjì ń tún àbíọ́ èyàn ará àdúgbò tẹ́ ẹ̀ bára yín jà tẹ́ ẹ̀ bàjọ́sepọ̀ ara yín jẹ́ torí olóṣèlú bí torí pé ọjọ́ PDP àbí o torí pé ọjọ́ APC ni ẹ̀yin kí mò ń bá wí àwọn tí ò ṣẹgbẹ́ ni àwọn followers tí wọ́n ṣẹgbẹ́ wọ́n ní káàdì ẹgbẹ́ wọ́n sì nígbàgbọ́ nínú ẹnìkan pé kó wọlé àtàwọn tó ṣẹgbẹ́ tí wọ́n ṣẹgbẹ́ lẹ́sẹ̀ kùkú tó yẹ pé tí wọ́n lè fún wọn tó dáa jù láyé ní kásílọ̀ àbí súpà wọn àti fún wọn kásílọ̀ náà wọn àti fún wọn súpà ẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ òṣèlú ẹ̀ ti ń ṣe nìsín tó o gbàgbé pé ṣọ́ọ̀bù rẹ tó o bàjẹ́ nítorí ipò ọ̀tẹ̀ lólóṣèlú lọ padà sí báyìí ó ti gbàgbé pé ẹni tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ tó dọ̀tá rẹ̀ nítorí òṣèlú ní ẹjọ́ ń ṣe báyìí àwọn ti wọlé wọn ti dára wọn mọ̀ sáàdì gbọ́n mọ́ ni sáà ní gbọ́n mọ́ ni a ń láti gbọ́n náà sáà ní gbọ́n mọ́ ni ẹ wọ́n ti bẹ̀rẹ̀ náà wọ́n ti ń ṣèjọba ìjọba wọ́n ti ń dùn wọ́n ti ń kíra wọn kú oríire nígbò ní ọkàn wa o àwa táwa ń bára wa jà nígbò ní ọkàn wa àwa tá a sọra wa dọ̀tá ara wa ìwọ náà tó tẹ̀ lólóṣèlú tó fẹ́ kú dànù ní Ọ̀yọ́ state ṣé wọ́n sá ti sọ ẹ́ di bílíọ̀nìà báyìí láàrin ìmọ̀ ẹ̀sìpẹ́ẹ̀tì kẹ́ ẹ kọ́mẹ́ǹtì gan kẹ́ ẹ bú mi ó yẹ kẹ́ ẹ bú mi gan ibi gan yẹ kẹ́ ẹ bẹ́ mi gan ẹ̀rẹ́ mi náà létí pé how market olóṣèlú leopard ni wọ́n they can never change their skin àwọn aráàlú ní ká jí àwa ní ká jí ṣé gbogbo bùkátà ayé wa ní ìsinsó ti wá sọ́ọ̀fù wọ́n ti lọ́dún kan o ọdún kan ti pé náà wọ́n ti lọ́dún kan ṣé ṣòro ayé wa ti sọ́ọ̀fù ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ọ̀rẹ́ wa kan ní 2 weeks ago mo pè ó rí mi bí wọ́n ti rán láwọn iṣẹ́ kan kó ṣe fún mi tó ti ṣe èmi wá nílò ìrànlọ́wọ́ rẹ̀ èmi lèmi nílò ìrànlọ́wọ́ rẹ̀ o mo wá pè mo nílò ìrànlọ́wọ́ rẹ̀ fún nǹkan báyìí o ìwọ ni wọ́n sì lo wà ní charge ó sì bá mi ṣe o èèyàn mi dáadáa ni o èèyàn mi dáadáa ni but nígbà òṣèlú yẹn wọn a máa ràn kó sàwọn nǹkan kan fún mi nǹkan kan èmi ò ti ẹ̀ ń wò bẹ̀ ìgbà táwọn sọ̀rọ̀ lọ́jọ́ wa ni pé aláàjì ó ga gan o òṣèlú ni kò nítumọ̀ àmọ́ ní kò nítumọ̀ àwa làmọ́ tá à ń ṣe àwọn ẹni ìmọ̀ra wọn jọ ń bára wọn ṣe ká máa gbọ́ra wáyé ni káwọn èèyàn máa bára wọn jà torí òṣèlú irú àwa nìsín àìṣe káàkiri mẹ́bà ẹgbẹ́ òṣèlú kankan ẹni tó wù wá la tẹ̀lé ní 2019 ẹni tó wù wá la tẹ̀lé ní 2022 yẹn ọlọ́run ló mẹ́ta tẹ̀lé ní 2027 ọlọ́run ló sì mẹ́tí ọlọ́run ló mẹ́ta pé ẹ̀yin aráàlú ẹ̀ tẹ̀lé a sì lè mọ́ tẹ̀lé èèyàn mọ́ táwọn bá yẹ pé a ti rí wípé ìtẹ̀lé èèyàn ń gbà míì gan wọ́n sọ̀yàn di téèyàn jẹ́ a lè jókòó lórí iṣẹ́ wa ká máa ṣiṣẹ́ wa
etí àwọn kálukú ń rí tí fi ń tẹ̀lé àwọn tí ń tẹ̀lé ní òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ní irú àwa báyìí nìsín we want security of our job we want security of our job a fẹ́ ṣiṣẹ́ wa kó mọ̀ sí pé ẹnìkan ó mọ̀ fàyè dà wá láàmú nítorí òṣèlú a fẹ́ ẹni tí ó dépò tá a lè sọ̀rọ̀ sí pé ẹ ṣe dáadáa tí ò ní fọlọ́pàá gbé wa tí ò ní tì wá mọ́lé ṣùgbọ́n tí ẹni bẹ́ẹ̀ bá ti wọlé kó mọ̀ ṣèjọba ẹ̀ lọ ká sì mọ̀ ṣiṣẹ́ wa lọ tẹ́ni bẹ́ẹ̀ bá ṣe dáadáa a mọ̀ kí a mọ̀ yìn bó ṣe dáadáa tí ó bá ṣe dáadáa sáwa tó bá yẹ pé kò ṣe dáadáa sáwa kò tí ì ṣẹ̀ wá nítorí pé aládéhùn pé à ń tẹ̀lé ọkọ ò lè ṣe dáadáa fún wa aládéhùn pé à ń tẹ̀lé ọkọ ò lè ṣe dáadáa fáráàlú ká lè lẹ́nu ọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ṣe dáadáa fáráàlú á lẹ́nu ọ̀rọ̀ tó ráráàlú làwa náà ọrùn wa ó sì fúyẹ́ ọ̀rọ̀ wa jọ yíwara àwa sọ̀rọ̀ àwa jọ rẹ́rìn-ín èyí tẹ́ ń tẹ̀lé olóṣèlú bá ní kẹ́ ẹ máa ṣe ẹ má jẹ́ ń tàn yín àti stéètì àti national inú ọpọ́dún kan ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó tẹ̀lé olóṣèlú ò lè rí nǹkan kan tọ́ka sínú ayé rẹ̀ pé tó ń gbèsè nù látara olóṣèlú yóò yà lẹ́nu gan pé yóò máa rí ọ̀rẹ́ yóò máa rí ẹni tó mú lọ́tà lọ́dọ̀ ẹni tó ń torí ẹ̀mẹ́ni yẹn lọ́tà ṣé ẹ̀ tí mọ̀ rí nu ẹ̀ tí mọ̀ rí wọ́n mọ̀ gbàṣẹ́ federal náà wọ́n gbàṣẹ́ federal náà àwọn labour party ń gbàṣẹ́ federal àwọn PDP ń gbàṣẹ́ federal náà ibi state tí APC ti wọ state tí PDP ti wọlé APC ń gbàṣẹ́ bẹ̀ náà mélòó ni wọ́n gbà wọ́n tó kún torí tiwọn bíra rẹ̀ sórí tí wọ́n bá ti ń lo ọdún wọ́n á máa count your blessings tọ́lọ́n bá wá kẹ́ ọ wọ́n á wò pé ìkẹ́ ọlọ́run yẹn mélòó ló wá látọ̀dọ̀ olóṣèlú tó torí ẹ̀fẹ́ kú mélòó ló wá látọ̀dọ̀ ọlọ́run nínú ìjọba rẹ̀ ọlọ́run ti kẹ́ ọ béèrè pé mélòó ló wá látọ̀dọ̀ olóṣèlú tó torí ẹ̀fẹ́ kú mélòó ló wá látọ̀dọ̀ ọlọ́run tó lẹ̀mí rẹ̀ gangan tó dá ọ ask yourself mélòó ló wá látọ̀dọ̀ ọlọ́run tó mọ̀ pé ókè o olóṣèlú yóò lọ́wọ́ ń bẹ́ o mélòó láwọn ọlọ́run lò ní olóṣèlú yẹn ní sábàbí inú ó fi wá mọ̀ wípé ẹnìkan ò lè táyé ẹnìkan ṣe ẹnìkan ò lè sọ èèyàn di ńlá ọlọ́run nìkan ló lè táyé èèyàn ṣe ọlọ́run nìkan ló lè sọ èèyàn di ńlá akíyín o ẹ kú oríire o ẹ̀mí yín ogun o ẹ̀gúnlé ayọ̀ o lẹ́ẹ̀kan sí ìyá tá a rán Mẹ́kà ní tá a fẹ́ rán Mẹ́kà nílọrin ọdọọdún tí ń bọ̀ kó tó lọ o bàbá rẹ̀ ti kánjú ó ti pẹ́ jù tẹ́ ẹ bá ràn kò sí tó burú bẹ́ẹ̀ o ṣùgbọ́n tán bá lè dúró lọ́dún tí ń bọ̀ àdépà náà lọ́lọ́run ló ń sábàbí ẹni táwa ń sanwó fún tí wọ́n gbọ́dọ̀ ẹ̀ lọ ló ti léètì lọ́dún yìí ṣùgbọ́n lọ́dún tí ń bọ̀ first list ni wọ́n kọ́lọ̀ kó ṣe rọrùn kó ṣàlékún dáadáa gbogbo wa èmi náà ń lọ rèé sin ọba tó lẹ̀mí mi ẹ ṣeun o.